أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يشاء مع المتقين قائمين على الحق ظاهرين عليها حتى يأتي أمر الله. نحمده سبحانه وتعالى الذي أكمل لنا دين الإسلام وأتم علينا بنعمته وجعل أمتنا الحمد لله خير الأمة كما قال خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. صلوات الله وسلامه صلوات الله وسلامه تم على آخر البرية سيدنا محمد بن عبد الله الذي بعثه الله بقوله إنما بعثت لأتمم مكارم الأخلاق، حتى يقول في حديثه الكريم مثل الأنبياء من قبل كمثل الرجل بنى بيتا فأحسنه وجمله إلى موضوعا ابنته. الله أكبر. وصار الناس يتوفون حوله ويعجبون عنه ويقولون الله ورأت آسيا لبنى وأنا لبن وأنا ختم الأنبياء. صلاة الله وسلامه على نور الأنوار وسر الأسرار وترياك الحقياء ومصباح باب اليسار سيدنا المختار وعلى آل الأطهار وصحابه أخيار أدنى وأبدال آمين. اللهم صل وسلم عليه وعلى آله وصحابه وسلم تسليما وصلى الله تعالى عليه. اللهم أنت رب الحاجات فدها فرسنا وحما يفتح الله للناس من رحمة فلا مسخرة. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Bismillah ar-Rahman ar-Rahim. In the name of Almighty Allah, the most beneficent and merciful. Alhamdulillah. All praise due to Almighty Allah. Alladhi la yasaru ila al-muhtaqin. Allah be ever and always be with pieties. People who have fear in Him. Qa'imina ala al-haqi. People who steadfast on the truth. Sahirina alayha. People who spend all their life and everything on the truth. After Allah, and is desist until when Allah is ready to take up this work. Nahmadu subhanahu wa ta'ala, we give thanks to Almighty Allah, the most beneficent, Allazi akmalana din al-Islam. Allah just make this Islam to be a completed religion. Wa atamma alayna ni'mati. And Allah has already perfects His blessing in Islam for those who practice it. Wajala ummatana alhamdulillah, and Allah make this community of Islam, the community of Muhammad sallallahu alaihi wasallam, we are the best of the community. We thank God for that because we are sent to this world to do good and to forbid evil and to be and follow the footsteps of our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Salatu wassalamu alayhi tamma. May Allah put your perfect blessing onto our Prophet Muhammad sallallahu alaihi wasallam. Khairul Bariyah is the best of creation. Sayyidina Muhammad, our teacher, our beloved, our brother, our leader, Muhammad bin Abdullah, ba'asahu Allah biqawli. Allah has sent him with His word. What He has said, innama bu'istu li'utammima makarim al-arab. They are prophets, messengers before me, but I have sent for a complete moral. I have sent for a complete moral. Sallallahu alayhi wa sallam. After yaqulu fi qawlihi, for him to be able to expatiate on the complete moral, Sallallahu alayhi wa sallam said, Mithli,
if you want the similitude of me, the best example of he, Prophet Muhammad sallallahu alaihi wasallam, comparing him with all other prophets before him. Sallallahu alaihi wasallam. Kamasali rajulun bana baita. The best example to know how much distinguished between all other prophets is example of a man built a building for Hasanahu, and he perfected it and very look beautiful both in and out this building. Illa huwa mawdu'an lubna. But of all the composition of the building, there's only one angle means a single block. If it's a very big good building, it's completed building, but there's one area that makes a single block. But people always circumvent around this building. They're walking around the building and imagine the beauty of the building every time they go in there. Illa mawdu'an lubna, always saying, oh my God, this man could have just see only this little corner, a single block, to put in will be more completed than what it is. وَيَجِبُونَ عَنْهُ وَيَقُولُونَ إِلَّا وَدَتَ أَذَا لُبْنَا. You could have just complete this building with just a single block to finish it. وَأَنَا لُبْنَا. He said, I'm the Prophet Muhammad, I am the one single block that the building makes. So I have around. So building is completed. Allahu Akbar. So one happened to be Yina, I am the seal and the completion of all the prophets. Sallallahu alayhi wasallam. May Allah bless him, bless his family, bless his companion, bless all Muslims throughout the world till the day Allah will inherit this earth. Is the perfect inheritance. Alhamdulillah. Ibadallah, my dear brother and sister in Islam, I would like to mix it up, both English and Yoruba, inshallah. So, my first word to you today is, Quran said, Bismillah ar-Rahman ar-Rahim, خُسْلَ حَفْوَةً وَآمُرِ بِالْمَعْرُوفِ وَعَارِضِ عَنِ الْجَاهِلِينَ. It's three instructions. خُسْلَ حَفْوًا وَآمُرِ بِالْمَعْرُوفِ وَعَارِضِ عَنِ الْجَاهِلِينَ. Number one, take to the forgiveness. Learn how to forgive. Allah ti lọ kọ́ máa ṣe máa lẹ́nu ìdáríjì ní gbogbo ọ̀nà. A sì máa fààyè ìdáríjì ilẹ̀ lóko tó bá ṣẹlẹ̀ láyé. It's Al-Quran. وَأَمْرِ بِالْمَعْرُوفِ. Do good thing and ask people around you to be good. But be good to them and ask them to be good to you. To ask people to be good to you, not by follow, by your action, your reaction. So that means, if you want people to be good to you, you have to earn it. That means, when you are good to them, they will definitely be good to you. So say that's how when can you know. What are really unlegal? My dear brother, you need to learn how to ignore people who intentionally want to be ignorant. Because it's not an excuse anymore. Ignorance is not an excuse anymore. Because even if you are in your own bedroom, the knowledge is right there for you. You carry your cell phone with you. It's another way of learning things. You read all the time. You watch TV all the time. So how are you going to be ignorant? You cannot even go to court of this world of today and you call yourself ignorant. They will say it's not an excuse. So you get sentenced. So those are the three things. Learn how to forgive. وَأَمْرِ بِالْمَعْرُوفِ. Do the right thing. وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ. Ignore people who want to remain ignorant. That means don't react into their action. So talk about the limit time. Wallahi oganwai. So yeah, kolobe. Now, back now, Alhamdulillah Rabbil Alamin Jama. We are in the middle of Shaban. Yeah, I cannot just go without saying one or two words about it. This is the middle of Shaban, Alhamdulillah, and today is Friday. So it's like a completed favor on all Muslims. Indeed, also the Alhamdulillah. I can say, Allahumma rihamna wa taqabbal minna Shaban. So may Allah accept all our acts of ibadah in Shaban. May Allah accept for all of us, inshallah. Wa ballighna Ramadan. And let us be part of those who observe this coming Ramadan, inshallah. So we are in the preparation. I'm pretty sure Imam will be talking about Ramadan is coming. Everybody knows about that. So I don't have to stretch too much because I have a topic that I'm going to treat today. So Alhamdulillah, that is that. So another things
I would like to congratulate all our Al-Mif and Mujeeb Islami, Allahu Mujeeb al-Islamiyya in general, that's happy celebration of 10th anniversary, alhamdulillah. So we started celebrating from today anyway, it started already. So we ask Allah to let it be the part of our act of ibadah in the hereafter, inshallah. You see, Rasulullah sallallahu alayhi wa sallam, our beloved prophet, you know what he said? Is the harligina bin ash-shukr. Allah Akbar. So display the favor of Allah that is on you. Allah take you for a gratitude of thank. So it's like you really appreciate what He has done to you. So 10th anniversary that is starting from today with this member organization is just to display the favor of Allah on them. It's good to think back, steadfast, and come to say, Allah, alhamdulillah, rabbil alamin. Allah, I'm bekanted to you. Alhamdulillah, rabbil alamin. So it is another way of gratitude of thanks to Almighty Allah subhanahu wa ta'ala. So we thank Allah for that. You see, Allah Akbar. Hadith Rasul sallallahu alaihi wasallam, where he said, وَمَنْ لَمْ يَشْكُرُ النَّاسَ لَمْ يَشْكُرُ اللَّهَ. Another reason of this celebration is just to say thank you to all people of Allah who have stake in the establishment of this organization. Alhamdulillah, you know yourself and Allah knows you. How much you spent in terms of money, time, knowledge, energy, and other things I cannot name that you spent to this establishment. And I mean, your contribution make it to be what it is today. So Allah is thanking you. So you are part of this 10 years of anniversary of this organization. Whether you are here or not, Allah knows you. So, and inshallah, He will reward you abundantly with what you deserve, inshallah. So, another reason of a celebration of this, look at it, come to think of 10 years anniversary for Allahu Mujeeb is very important because it comes with a lot of history. Allahu Akbar. But what 10%? Why we decided to celebrate it at 10th years? Why we do that? You know why? Allah Akbar. We are representing one of the Jesus said, Man jaha bi asanatin walau ashiru amsalaha. So whatever the 10th anniversary is letting you know that walau ashiru amsalaha, you are going to get back in what? Tenfold. So if you are today part of those who spent to this cause, Allah Akbar, I want you to be happy, whether you are alive or not, that you are going to manifold 10 times. Alhamdulillah, even this reminds me of our father, the father of our Imam al-Qasam, is not here today, alhamdulillah. But we thank God for him, because his spirit is with us today. And I'm very sure that at least where he is now, is still celebrating 10 years of this organization. So to look at it. So this 10 is letting you know, inshallah ta'ala. Alhamdulillah, to all the Al-Mif member, from Imam, Alphas, organizations, executives, chairman, and everybody, I must let you know one thing today. Quran says, Bismillah ar-Rahman ar-Rahim. In kunta fi sakin ma zanna alayka. Are you in doubt of this cause that Allah has put you in? You must not be. Emma doubt it. This is the same word Allah just used for Prophet Sallallahu Alaihi Wasallam. Prophet Wanani. In kunta fi sakin ma zanna alayka. Ite banti ni yebeji lori pe Al-Mif, Allahu Mujeeb, bo la say this 10th anniversary, it will give you an assurance that Allah has accepted for you, inshallah. Allahu Akbar. That means you will be rewarded in here at the hereafter, inshallah. So if you can manage it to make you up to this level that it is, wallahi lazim, Allah is in for you. That's your report work. So all of us want to go in first. Al-ladina yakra'un al-kitaba min qablik.
Al-Mif member àti chairman àdúgbò àpapọ̀ tí ẹ̀ bá ń sìn wò pé ṣé àti sọ́lọ̀ ti ṣe so ti débi tá a ti fẹ́ ẹ̀yẹn lọ organisation mi káàkiri náà ẹ béèrè ibi tí wọ́n dé lónìí ẹ sì béèrè ọdún tí wọ́n ti wà. Àwọn ẹlẹ́sìn ilẹ̀ kọ́kọ́ kí tábà bí kọ̀pẹ̀lẹ́ kan àwọn tí ń kàtí àti bọ̀ àwa. So go and ask. Go and ask. You don't even have to ask. Just think. And compare it with the success that this organization has today. Alhamdulillah, Rabbil Alamin. So Alhamdulillah, bigger. This is a clear truth between you and Allah. That Allah has already accepted this one to do for you. Allah Akbar. Wallahi ta'ala. This is a sign that Allah has accepted this job for you to be your reward in here and hereafter. Wala takunanna minal mumtarin. Don't doubt this organization. Please continue to spend your energy, whatever you have. As a matter of fact, you don't have to do anywhere else. You don't need it. But if possible, you can still get a reward. But if this one can stand, Allahu Akbar. This is what you need for here and hereafter. Eyawa, bele ibati dúró, bẹ́ẹ̀ sì jẹ́ kó dúró yìí, tẹ́ jẹ́ kó bàjẹ́. Ó ti tún láyà tẹ́lẹ̀ kìámà. Láyà bí ọlọ́run lọ́kọ̀ rọ́jùlọ wá èdè, khayru laka min dunyaka ma fiha. Ẹ̀yà kanáà tó bá tààrẹ̀ sórí rí. So tó bá jẹ́ mẹ́mbà Al-Mif. Tẹ́pìlẹ̀ lọ́rọ̀ bá fi ti sàánú ẹ̀ pé mo náwó mi, mo nára, mo ná wàhálà mi síbẹ̀, ọlọ́dẹ̀ ní kò yọ, ọmọ àlìjẹ́nà nìyẹn. Ẹ̀dùnkú ní mọ́tò pa àwọn abẹ́ láti wá sàkó síbẹ̀. Má sì jẹ́ mi ò tọwọ́ rẹ̀ dá. Má sì torí gbogbo yá ọmọ ọ̀nà kan wá mọ̀ tẹ̀lé kọ́ á di èsù síbẹ̀. Yẹn kọ́ mọ́ sí. Àtàkàbàtà àmọ́ ìlàkùn wọ́n á tó láti ṣe wọn. Àwọn tó máa da sí ẹrú máa yín lọ́wọ́ ẹ má try láti ṣe. So keep on maintaining your good deed to the success of this organization. Alhamdulillah Rabbil Alamin. Now, so if I can come back to the 10th year anniversary, my dear brothers and sisters in Islam, why you have a 10 fingers? Digit. Why? That's Allah's way. So your 10th year anniversary is representing the 10 digit finger that Allah created for you. Allahu Akbar. Look at your toe as well. It's all 10. So no numbers come without reasons. Allah has it for it. So I don't want to dwell too much on that. But let us come in the conclusion that 10th year anniversary of this organization, it is a number of accomplishments. Allahu Akbar. It is a wrapping up, right? Allahu Akbar. We make a job done. It is representing of flowing with the system. Jama, most of it is a number of accomplishments. Don't say it. Why would I say it? All of us. Am I not Al-Mif? You all know. So, Alhamdulillah. So, any of you don't know. Abi, so, la kai ta fi to, nga to koruka, ngo méjì pé la kai useless ko wulo ma. Become insignificant. Ngo koru méjì, la kai 2 years become insignificant. Ngo ro mẹ́ta, la kai ngo koru mẹ́rin, la kai 3 years ago become insignificant. It ma jẹ́ pé kan progress la yin. And if you think back, if I take you back to your memory lane of what you have been through, in terms of trial, in terms of tribulation, in terms of rejection, but when we don't even know whether we're going to be able to pay this mortgage or not. But when was thinking of, I'm not going to lose this property. So it's part of 10th year anniversary. I'm talking about. You can't lose it, Marco. Jama, that one go no use. You can't promise you heaven and heart. You can't worship your wife, Marco. So it's part of 10 years anniversary. Allahu Akbar. Jama. But you can't go. Allahu Akbar. You don't have a year of a go. You don't think Mama do Kumalachi or year to reckon of Honko. This is part of 10 years anniversary. But when we say we are doing anniversary, we can eat, we can dance, we can wine, but what is entailed? Allahu Akbar. You don't want to see it. You don't want to know it. But I'm rebelling today. All Al-Mif member, our chairman, president is here today. Alhamdulillah. I'm just taking your memory back for you to be able to thank to Almighty Allah and all our imams. So this is our job. It's our you, come on. So now, celebration of 10 year anniversary, wallahi, because it's a lot of pumping and galloping. But this is where we are today. But Jama, it's not that empty journey.
it is not end of the journey. But journey is continue. That's where we are going. Journey is, but alhamdulillah, we flow. Say, okay, let me give you an example. When plane is going to ascend, right? So I'm not a pilot. Plane is laughing. When plane is going to ascend, we go up to sky, right? So moving gradually, slowly to the sky is what we call ascending. This ascending, right? It's ascending. It's a lot of job. That is when pilot will know that it's a perfect pilot. That's when you know the pilot that is flying you. Hello, me, play that money. Hello, it's smooth. Ascending the money. So what is okay? And then fasten your belt, please, right? Adjust your chair because it's not going to be easy. Wallahi. So that was Al-Mif back in the day. Alhamdulillah. But now when plane is balanced up to what? Up to what? Maybe 10,000 feet above sea level. 12,000 feet above sea level. Pilot be sea level. Okay, release your belt, enjoy your sleep, have a good day. We have 10 hours, right? So good night. Allahu Akbar. So Al-Mif is 10 years today. Alhamdulillah. So at the flow, at the balance, okay, but plane is not stopped. And you have to understand that if plane can ascend after hours of journey, what's going to be? Going to descend. So it's still a walk. I like to say about Jama. But all if you pass, say how. Go back to all the ministers and make that I'm going to call it saying Elo Kapara. Bubam Titensi Elo Kapara. So you are here today. Well, like Miss Happy. So that means celebrate 10 years of anniversary of Al-Mif. So Jama is Sheti Bugabani. We go to Baje. This one I'm going to say on my khutbah. This is my khutbah today. Go to Baje, go to Daru. Atopuni Mubasoro. So as of Mewa, so to come Maloni. Okay. Say exam to stop me. Say you want to stop me. Sakat to stop me. In fact, immediately you finish this sentence, what are you going to do? You are going to Ramadan. So, but this is to let you know that Allah sees you and is rewarding you, and He sees your job, and He is accepting your supplication, He is accepting your prayer. Allah knows you better. As long as Al-Mif is progressing, your life is going to continue progressing. Inshallah ta'ala. You see, this is your oath between you and Allah. Don't betray it. Don't betray it. I don't want to know Al-Mif will never get. Allahu Mujeeb ma lọ síwájú. Àbí na ko ni. Ọlọ́sẹ̀ ni kó máa lọ, wọ́n máa síbẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ tẹ́ ló sì máa dá. So gbọ́dọ̀ sínú ẹni tí sọ pé bóyá kó dà. So bí ó ṣe ń lọ nìyẹn. So bàbá tí wọ́n pẹ́ tẹ́ yẹn fẹ́ sí inshallah ta'ala. So a rí pé ìlọsíwájú ìgbéga. Àwọn akẹ́kọ̀ọ́ àti ẹ̀ máa ń wá bí lẹ́kọ̀ọ́ kan. Every each time that we be na learning and sign of progress. Alhamdulillah. Jama, my Al-Mif member, you see, the first 2 digits of number is 10. Any number before 10 is only 1 digit. Better accordingly. So you are progressing. Alhamdulillah. Allah do by them. Allah la ilaha illallah. Allah must have been between say. Go get good that by the faith in Allah. Me to what day? Allah must get good that malo. Allah for my dollar. Allah la konazin. Jama. Allahu Akbar. Al-Quran. Tí Ọlọ́run sọ kalẹ̀ fún gbogbo wa. Ọ̀nà ló sọ pé Bismillahir Rahmanir Rahim. Oni alladhina ittakhadhu masjidan diraran wa kufran wa tafriqan bayna al-mu'minin wa hisadan liman kharaba Allah wa rasulahu. Allahu Akbar. Wa la yahlifanna illa al-husna wallahu ya'lamu innahum lakadibun. Oni la taqumu fihi masjid husisan ala taqwa min awwal yawm aw haqqu an taquma fihi fi rijalun yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhirin. King James Version, those who turned mosque to be an affliction and place of trouble to all other Muslims, and they come out to say, oh, we are the best people among you. Allah said they are a liar. They are a liar. They are evil. Don't join them. Don't be part of them. Then, in Ọlọ́run sọ fún ẹni pé ẹ má jẹ́ ká sọ mọ́tálásí pé yes, àti ṣe, àti bá ọdún mẹ́wàá ti pé, àti náwó síbẹ̀, tó bá wà lásìkò àti wà lásọdá.
So that's the only problem our community has. And I must call your attention to it today and give you an henceforth. Baba ti gbé nǹkan tó bá ti dókè báyìí tó ti dá báyìí ti mọ̀ fúnra rẹ̀ láti mọ̀ break it down padà. For what? You have to be careful. Very, very, very careful. Wallahi that's it. Yeah, it's good to celebrate 10 years anniversary. But what's going to happen after 10 years anniversary? Must be good. It's not for more of the result. Yeah, we have to put somebody to be in the front. But that does not mean the best among us. Wallahi. To bá jẹ́ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Tẹ́ kó jẹ́ Ọlọ́run ìrìnàlẹ̀ ayé ni, ayé ti parí náà. Àbí? Ẹni tó bá jẹ́ pá ikú láyé àbábá Muhammadu. Má jẹ́ bẹ́ẹ̀ o. Tó bá Christian bá ti fẹ́ máa lò ó láti dá ìyírú nǹkan méjì lọ́sẹ̀ o. Inú kọ́ ọ̀pẹ̀ Ọlọ́run kọ́ ní Mùsùlùmí ní kò yọ padà. Tí o bá tètè yọ padà, excuse rẹ̀ kọ́ kó bẹ̀. God, why will you destroy what you have built? But you can talk to all of his time and can manage it himself. About to have a different one to all. For the one this is my lecture to you for 10th anniversary. Go to the Wallahi Yazim. But calm down, when far away, and be looking up to the eye climate, but then I put it down. But I said, you to just Masala City, you can see, Wallahi Sari, everybody, Sari, everybody. Torí masalasi yìí ni ó ní àdìkú wá gbé ọ ní fọ́nrán ọ̀hún tó bá kú. A ní wá gbé ọ. Masalasi yìí ló lọ́wọ́ alẹ́ tí wọ́n sì ọ́ sí pé mẹ́mbà wa ni. Kódà tó bá wá bẹ̀ máa tọ́ ti lórúkọ náà ẹ̀ tọ́ ti jẹ́ mẹ́mbà tọ́ ti ní ìwé láti mọ̀ wàláhì ló lọ lè gbé ọ. Tó bá wá dà níta yóò sì yọ. Ọ̀ kà máa gbé nukọ̀ mọ́ọ̀gì ni d'Amẹ́ríkà. OKS. Ó lè tẹ́jọ́ lọ́rùn nùmọ́ tó bá ti pẹ́ ju má bọ̀ ọ̀nà yìí. Náà wẹ́rẹ́ tó bèrè wọ́n á sún. So ààyè láyè kan yẹn àyítọ́ gbadálẹ̀ kí a máa lè bí a lè ṣe gba bóṣe ṣe wálé mìíràn tó wọ́n jí kúrú sí lọ àyítọ́ gbadálẹ̀ kí a máa jọ lọ́nà lè so o gbọ́dọ̀ bàjẹ́ o ṣe gbọ́dọ̀ bàjẹ́ ọ máa dá sí ni ẹni ó bá dẹ̀ wá tó lọ wá dá sí ẹ fún wọn dáyé kára yìí wọlé ẹ jẹ́ kí wọ́n dá sí ẹ jẹ́ kí wọ́n pẹ́ àwọn náà gbélé náà wọ́n kọ́ náà sí gbọ́dọ̀ àwọn àti gbàtà ìṣe politician tí ó lóun ní kó mẹ́mọ́ lálẹ́ tó máa tó lọ fi yẹn tí tó jọ sínú ṣẹ́ṣẹ́ kí ló kọ́ ọ̀gbẹ̀lẹ́ lẹ́yìn. Jàmáà nítorí náà gbọ́dọ̀ wà ọ́ mo ń wo àsìkò mi wàláhì ọ̀rọ̀ pọ̀ àmọ́ alhamdulilayi ayé mi ní bí tó dé inú mi dùn gan alhamdulilayi rabbil alamin ọlọ́run ló bàjẹ́ náà jama níbi tí àwa ń lọ tí òfin ní bàjẹ́ Allahu Akbar. I'm very happy for you and I'm very grateful and you are one of the best people for Allah. You know why? Let me talk about what you have already spent, what you are going to get out of it. That will even motivate you to be able to do more into this masjid. Rasulullah sallallahu alaihi wasallam, our blood prophet, they want to say, "Only as-sadaqatu." You know, as-sadaqatu, Sarah, Isa akhrajat min yadi sahibiha. Gbogbo tẹ́ mi pariwo ní ẹ̀dá sí tọ́lọ́mù mọ́sálásí o, ẹ̀dá sí tọ́lọ́mù afẹ́ mọ́sálásí o, afẹ́ ṣìgbà o, afẹ́ nílẹ̀ o, ọwọ́ àtọ́ bá kú báyìí láàrin àkèlè lọ́ba yọ jáde báyìí lọ́dọ̀ ara rẹ̀. Sọ owó tó ń jáde ọmọ tó owó yẹn sọ̀rọ̀ márùn. Ọ̀rọ̀ àkọ́kọ́ ló pé ó ní àlùhólà ọ̀rọ̀ àkọ́kọ́ ó ní kó tún sọ̀kìrà ntọ́ èmi tó ń jáde yìí kéré fọkàn bẹ̀rẹ̀tẹ̀ni máa wá sọ̀rọ̀ ẹ̀mí di ọ̀pọ̀lọpọ̀ sí máa pọ̀ rẹ̀ fọkàn balẹ̀. Wàtánì ọ̀rọ̀ kìí sọ sáni ọ̀rọ̀ kìí sọ kúntùn hàrìsàn ọ̀rí I'm a very good company. Money is the best company. If you don't have it, your company is success. I'm the best company. Say to Harris and Laka, I'm going to be your company forever. Because of the little you take to spend to the cause of Allah in Masjid Al-Mujeeb. Bákan náà, wàsáàlì sàn, àwọn tó fẹ́ náà tọ́jú jùlẹ̀ ọ̀rọ̀ kẹta tí ń sọ fún ọ̀tọ̀ náà ni pé kó tún ní àdúgbò wọn. Ọ̀tá ayé ni mímí lọ́dọ̀ àwọn èèyàn wọ́n máa ń lé mi káàkiri kátólì mi. Fa ayé ní bùtánì ọtí súnmi máa yẹ ọ̀ ní máa wá tó àmà fi rí mi. Allahu Akbar. Tọ́ ẹlẹ́ẹ̀kẹ́ wọ̀rọ̀ bẹ̀ rọ̀bí àtùn ọ̀rọ̀ rẹ̀ kẹrin nínú owó tó fẹ́ tọ́ nẹ́sùjú ọ̀nà tọ́lọ́ ni o kọ́ tó ń fa àríyá. Allahu Akbar. People always search for me, look for me. Even some has to do 2-3 jobs in a day to Ghana. Mo lé gan mo sọ lórí o. Àwọn yàrá wọn wá káàkiri ni wọ́n sọ bẹ́ẹ̀ mọ́
فبكيتاني أما سيكو سنابوتي أو نيوان ميكاكي والخامسة أرقام تو national living so fún ni pé kuntu qalila bó ti wò pọ̀ tó akekere ló mú jáde nínú mi fakasatani ama bojo ale ba bere lọ́wọ́ rẹ̀ 1000 almost 5000. Look at that. So this is what we are paying when it comes to spend to the cost of anime. Most in 50 minutes a inshallah. I want to pay. You take me. You know what to go for the sana. Now, Jama, I'm going to pay Mambana Lillahi Baitan. Bana Allah to ahead the Jannah. So just I mean, involve yourself and be part of those who have built the house of Allah. So Taliban said the anniversary. I said, just get ready. I want to try my best. Do it as if you won't be able to do another one again. Wallahi. Do it tomorrow and whenever. As if I'm sorry, brother. I'm not trying to indulge your alhamdulillah. So do it as if you won't be able to do it again. It's between you and Allah. In fact, I want to give this one just like $5,000. I don't have all this one with me. Okay, let me pay instrumentally. I'm not raising money now, but I'm just talking about what is best to do with them. So let me do instrumentally. Let me help me them. So best my dear brothers in Islam, either tomorrow, today, or any day, just walk around this walk around this mosque. You will be able to see, oh, this area is not good enough. Close to Yabai. Come just walk around the mosque. You don't have to remember to do that. And you will even remember. Just write it down. Just write it down. To body look my can you say no be? Can you say? Okay. Inshallah, Lord, I'm very blessed. But some people have said, you want to agree? I mean, this is the only course you do that you are going to gain in hereafter. And if you don't do it, you have energy, power, money, everything in place to do what you need to do it. You are going to spend that the same money to what is not going to benefit for anything. To wọ́n láti lọ, àlejò lọ wá wọ́n láti lọ. Tó o bá tètè lọ tó fẹ́ lọ, yóò lọ bí tó láì. Jama, ọlọ́mọba rẹ̀ kọ̀ọ̀kan wa, ọlọ́mọ sànù wa, wàlá la ilaha illallah. A sì ọ̀pọ̀lọpọ̀ nínú àlàyé, wàlá la ilaha illallah. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. يا الذين آمنوا صلوا عليه وسلم وصلى الله على سيدنا محمد خير البرية وأسكى البرية محمد بن عبد الله صاحب الخول والصفاحة ودنا من حقائدنا الأربعة والتابعين أجمع بسم الله اللهم أنت لو كل هجاة في الجهة ما يبتهي الله للنبي سبحانه محمد وقد إلا بالله العلي العظيم أكمل الصلاة إن نزل والوصل الصلاة صفوا لله. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر والله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي يتيمهم من جوع وآمنهم من خوف الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم أنت السلام ومنك السلام وعليك السلام فإلى ربنا بالسلام وعلينا الجنة لك السلام. تبارك يا ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. asọ̀pọ̀ jùmọ̀ láyé àlàlá ìlà ìlà ọlọ́run sọ ọ̀nà pẹ̀lú sàbáà ní ọlọ́run bá parí láti àlàáfíà ọlọ́run sọ alẹ́sàn nínú ẹ̀rọ Ramadan ló bá wà láyé pẹ̀lú ọgbọ̀lọ́ akọ̀lọ̀kọ̀ láyé àlàlá ìlà ìlà àlèmí òtẹ́tẹ́ ìfásitì lọ́kọ̀ mọ́ta sànú wọn bí ọlọ́run gbàdúrà ọdún sísí o gbẹ́bẹ́ aláti orí ọlọ́run o gbogbo wọn bẹ̀rẹ̀ máa dùgbò láyé ọlọ́run ọjọ́ sàmì ẹgbẹ́ ní sàmì ẹ̀kọ́ kàwọn ọlọ́run bí ó bá yóò bá jẹ́ láyé ọlọ́run àlàlá ìlà ìlà àlàlá ìkọ́ni láti iná àtẹ̀yìnáka bismillah ẹ dákun jama ní ìbálẹ̀ lè ṣe ẹ̀dẹ̀ gáíbà àwa tí àwọn mọ́tálásí ẹ dákun èrò yẹ kó pọ̀ lọ́la o gbogbo aláwọ̀ mi ṣe àwọn ọ̀gá kí gbogbo ẹ tó wá kó sọ fẹ́ni tí ò wá pé alátìyọjú ó yẹ wá sí alátìyọjú olórí òkọrin o so fẹ́ máa dákọ̀ gbogbo wọn so mo pàtàkì wọn ni máa dákọ̀ wọn ṣùgbọ́n ọlọ́run ní bọ̀ wà lọ́wọ́ ẹ wá pàdé ọlọ́run bí lọ́la pẹ̀lú ọgbọ́n lọ́wọ́ wọ́n sì Muhammad tí wọ́n á ní káwọn èèyàn lọ́run àwọn olùsìn lọ́run àti wọ́n takò ti ọlọ́run táwọn àti nǹkan ìjọba wọn pọ̀ láàyè ìparapata inshallah lọ́la so bọ́ọ̀ bá ti bóyá níbi sẹ́nu kan lọ́la tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹ̀ tó wà lápá àlàáfíà ní gbogbo àgbọ̀rọ̀ ẹ sì gbọdọ̀ pé síbi lọ́la pẹ̀lú ọgbọ̀n ẹ̀yìn yá wa sẹ́gbọ́n kan tí mo sọ mà ọlọ́ba wà pẹ̀lú yín o so ẹ múra dáadáa wà lọ́la ẹ̀ láti tọ̀rọ̀ lọ́wọ́ ẹ bá tún bọ́ ìjọba àpapata kan yọjú ẹ fúnra ẹ̀ máa gbìn láti lọ́wọ́ pa pítọ̀ lọ́la ni o ọ̀la ni o gbogbo yẹ ní tẹ́lẹ̀ kan bá mú wá ní ládájú gba àwọn ìgbọ̀ lọ tí ó lè tí ó náà lọ́wọ́ lọ́gbàdo àwọ̀ ọ̀làlá ìlànà ọ̀là subhana rabbika. ẹ dákun jẹ́ ní Allahu Akbar ẹ yẹ ká jọ ní alhamdulillah ẹ jẹ́ kí a jọ pa inú papọ̀ kí a ṣe bisimilayi laqad ja'akum li'ilafi fún àwọn bàbá wa tí Ọlọ́run bá ní kí wọ́n fi àsìkò àti ààyè wọn lẹ̀ láti wá fi ní láti wá fi yẹ Allahu Mujeeb sí Ọlọ́run kí ó dákun kí ó jẹ́ kí a rí yín pẹ́ ẹ jẹ́ kí a ké laqad ja'akum bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu
وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Gbàtí àwọn àgbàlagbà wọnú ilé tí wọ́n wọnú ilé bọ̀ wọ́n ní àkú ìpalẹ̀mọ́ kọ́ àkú ìnáwó ni gbọ́lọ́wọ́n bá tóbi. Ìnáwó náà ti bẹ̀rẹ̀ láti ẹni náà ni a kí àwọn ìyá wa a sì kí ẹ̀yin bàbá wa púpọ̀. Bàbá wa Láwùmí ọlọ́mọsálà bá wa kí wọn. Wọ́n ní ọdún mẹ́wàá ò kéré nígbésí ayé èèyàn. Ọdún mẹ́wàá ò kéré o nígbésí ayé èèyàn. Lópin ìgbà tó ní tọ̀hún fọdún ọ̀hún ṣòwòrè. Ọdún mẹ́wàá ò kéré nígbésí ayé ọmọ ènìyàn. Ọdún mẹ́wàá ò kéré nígbésí ayé ọmọ ènìyàn. Lópin ìgbà tó ní tọ̀hún fọdún ṣòwòrè. ẹ̀dákẹ́jà ní Allahu Akbar. Allahu Akbar. Bismillah kúrò Allah táwọn àti mọ̀lánà ṣẹ́wò sàdánlá ìyáyá àti ṣe Adam tó jẹ́ bàbá gbogbo wa ọlọ́mọsálà bá kẹ́ gbogbo wọn papọ̀. Mílá òun ni a gbé ẹsẹ̀ lé ọlọ́mọjàwá bọ́m̀bẹ̀ láíláí. Àwọn bàbá ó ṣàdúrà fún wa tó mọ́rán tíjọ́ ta lọ́ǹchì Allahu Mujeeb. Ó dàbí ìtàn ni bàbá wa ṣẹ́wò sàdánlá wọ́n ní àdúpẹ́ àná àdúpẹ́ èní bàbá rántí bá ṣe ń bàbọ̀ ọpẹ́ ló yẹ wá. Ọpẹ́ ló yẹ wá o, ọpẹ́ ló yẹ wá. Bàbá rántí bá ṣe ń bàbọ̀ ọpẹ́ ló yẹ wá. ẹ̀dákanjá ní alhamdulillah. Alhamdulillah. Mo rántí píṣọ̀ tí àwọn àti pírẹsidẹ́ǹtì gbà náà wọ́n jọ jókòó báyìí èmi wá wà lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí wọ́n wá ń sọ ọ̀rọ̀ lánàá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lánàá òun ni wá ń bí èlé Ọlọ́run dákun bá tó di lọ́la náà gbogbo àwọn tí a fẹ́ kó jáde lọ́la ìpè iṣẹ́ ẹ̀sìn yẹn tó wá ṣe kún èyí tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ọlọ́mọsádà jẹ́ kí wọ́n ṣe pẹ́ kó bá wa sí ní àánú fún wọn. President ẹ ti bẹ̀rẹ̀ náwó náà ni èrò láfi kọ àdúrà táwọn àgbàlagbà ó ṣe ẹ má fi yẹn ṣe mí lọ́wọ́ Friday ẹ̀gún nǹkan wà ní ìnáwó ti bẹ̀rẹ̀ akara wọn kọ́ máa kó bọ̀ kọ́ máa ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn tó tó alájí ṣó bàbá dìní ẹni káṣí àbẹ̀lẹ̀ wọ́sọ̀ bí nísìnyí báyìí náà ni ìsìn abẹ́pọ̀ àdúrà wọ́n ṣàdúrà sí fún wa náà èyí tọ̀ tí mọ́ṣáláṣí eléyìí àdúrà tí wọ́n ṣe aláàánú mi níwájú Ọlọ́run kí ó ṣàlékún dáadáa ọ̀dà Kùránì ní ọ̀dọ̀ Ọlọ́run tó adi Kamarudin chairman planning committee abá Ọlọ́run jẹ́ àríyìn pé Allahu Akbar ẹ̀yin náà mìíràn Allahu Akbar ẹ̀mí bí tìyẹn kọ́ ẹ̀kọ́ kẹ́ni kan yóò mú owó jáde ni alhamdulillah ẹ̀dàkànjá ni agbọ́dọ̀ bá tóbi owó àwọn àfáàlù mú àbí ẹgbẹ́ lè sí owó mọ́ṣáláṣí Allahu Akbar ẹ̀sìn púpọ̀ adékọ̀ọ́rùdín Ọlọ́run bá mi dúpẹ́ tó ọlọ́sọ́dọ̀ bàbá gbà ajé àbáṣì fìlàtẹ́ mú àyójọ tèmi náà kílẹ̀ fi fún àwọn àgbàlagbà ní ọ̀bí àwọn Allahu Mujeeb fa aláàbọ̀wàrọ̀ Ọlọ́run dákun kó jẹ́ kí owó kí dáadáa ní S1 ní Sido 1 kò pé méjì ẹni Sido apart from this Abbas ṣe counterfeit Allahu Akbar Ọlọ́run jẹ́ àríyìn pé ẹ̀dákọjá ní Allahu Akbar tètè dá kíní yẹn sílẹ̀ kó jẹ́ alọ́sọ́dọ̀ àwọn màmá
Ọlọ́run kí ó wọlé ànábì níwájú Ọlọ́run. Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa. Màá lọ sọ́dọ̀ àwọn grandpa. Ọlọ́run dákun jàre yín pẹ́. Nǹkan tẹ́yìn náà bá fẹ́ fún àwọn àgbàlagbà. Inshallah. Ọlọ́run dákun kó jẹ́ kí a rí yín pẹ́. Wọlé ànábì níwájú Ọlọ́run. Afáramọ́nù. Bàbá Bèjì. Bẹ́ẹ̀ni, ẹ̀yin náà ṣe Ọlọ́run kó wọlé ànábì níwájú Ọlọ́run. Kó jẹ́ kí a rẹ̀yìn náà pẹ́. Allahu Akbar. Tó ìbejì ní lóòótọ́. Ẹ̀dá kan jẹ́ ní Allahu Akbar. Allahu Akbar. Ẹ̀dẹ́ kan ní Allahu Akbar. Allahu Akbar. Ẹ̀dẹ́ kan ní Allahu Akbar. Allahu Akbar. Jojúmọ́ inshallah. Ẹ ṣeun bàbá. Jojúmọ́ lámì àdúpẹ́. Ọ̀pọ̀ èèyàn ló gbèrògbìn tí ó wù. Irúgbìn wa wò tán ó tún ṣe sóore. Jojúmọ́ ká. Ẹ̀dá bàbá ló kú báyìí. Bí wọ́n bá tẹ́ bàbá fún wa kọ́bí ṣàdúrà. Ọdún mẹ́wàá yìí àmì náà ni àmì dúpẹ́ ni. Gbogbo bí tá a ti mọ ọlọ́mọṣẹ́lá ìsìn wà lẹ́sìn dáadáa. Jojúmọ́ lámì àdúpẹ́. Èèyàn ló gbúrúgbìn tí ó wù. Irúgbìn wa wò tán ó tún ṣe sóore. Olúwa ló ti kọ́ kò ní parẹ́ aláwòrán ní kọ́kádàrá èèyàn. Àdúpẹ́ kò kọ́ yẹ̀yẹ́ mọ́ kádàrá wa. Jojúmọ́ ká mi àdúpẹ́. Ọ̀pọ̀ èèyàn ló gbìn tí kò wù. Irúgbìn wa ò tán ó tún ṣe sóore. Olúwa ló ṣèyí láàfin dúpẹ́. Sàtíyà ló ṣèyí làwa ń bẹ̀. Sàtíyà máa fèyí ṣàṣegbẹ̀yìn oore. Jojúmọ́ ká mi àdúpẹ́. Ọ̀pọ̀ èèyàn ló gbìn tí kò wù. Irúgbìn wa ò tán ó tún ṣe sóore. Ẹlẹ́kàjá ní amínà. Àmín. Ẹ̀kẹ́ àtúnjọ ní amínà. Àmín. Eléyìí tí tọ̀dọ̀ tèmi nílé. Èmi náà fi eléyìí náà kún. Ẹ wá bá mi bẹ Ọlọ́run. Àyá Qur'an a máa ṣiṣẹ́ lọ́dọ̀ ẹni tí mọ́nì bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó bá mọ̀ pé mọ́nì ni. Qur'ani ní badal basmala ahasiba nasa an yutraku an yaqulu amanna wa hum la yaftanun. Àwọn àsìkò ń bẹ èèyàn àwọn máa wò pé ṣe lágbájá ní bẹ́ẹ̀ ń díẹ̀ wà láyé sí kọ́nà yìí ròdé bẹ́ẹ̀ kò tiẹ̀ kò cross ẹ̀mí mi torí pé bàbá ti sọ pé àṣe ìṣe túnṣe tó bá ti da ó ti di àṣe ìṣe túnṣe bó o bá ṣe yí tán wà tún ṣe míì sí àṣe ìṣe túnṣe bàbá aláwọ̀ mi náà sọ tiwọn náà ó ní bólúwa bá ṣe tán tó fẹ́ ṣoore a sì dá bí idán lójú èèyàn bọ́láhùn bá ṣe kan àtúnṣàlékún. Olúwa bá ṣe tán tó fẹ́ ṣoore a sì dá bí idán lójú èèyàn bọ́láhùn bá ṣe kan àtúnṣàlékún. Alhamdulillah eléyìí tí ń fẹ́ kí bá fi ṣàdúrà àwọn jàmáà sí bẹ́bẹ́ wọn sì yé ṣe tábà ti dájọ́ mọ̀lúdù sánà ó máa ń dàbí bàtà wa Nàìjíríà ni gbogbo àwọn ìyá yìí wọ́n fọ owó wọ́n fara gbogbo àsìkò ni wọ́n ná ẹ̀rọ kan bá mi ṣàdúrà fún wọn kọ́lọ̀ máa kó má lè wọn kó nínú ẹ̀sìn bọ́ tí ń ṣe kó máa jẹ́ orí wọn ní ó ti mọ kẹsàn-án náà kárí gbogbo wọn ó kárí àrọmọdọ́mọ owó ní a fi sìn kan ìgbóngọ́ta nọ́mbì tí ń bá jókòó tí bèbè gún rí màá tún wá sọ ẹkún sọ́lọ́run pé Ọlọ́run dákun kó má dá wọn padà kó sì má dá wọn dúró ìkan tí kó wá múlẹ̀ tó fi ń ṣe kọ́lọ̀ dákun jẹ́ ó máa jẹ́ dáadáa lọ́dọ̀ wọn náà ọlá Kùránì níwájú Ọlọ́run ọlá ilaha illallah gbogbo mi dáyẹ̀ kankan sí o torí gbogbo àwọn olóyè àwọn náà sì máa ná okó láwọn ti ná wọ́n tún ná lọ́la ọlá yìí ẹ palẹ̀ mọ́ á gbowó lọ́wọ́ yìí a fẹ́ gbowó ni ká máa sọ a fẹ́ gbowó ni kọ́lọ̀ kó ṣe ní rọrùn kó sì ṣe ní dáadáa ẹ ṣe
kó ṣe ní rọrùn kó sì ṣe ní dáadáa ọlọ́run á jẹ́ abá níwájú ọlọ́run kó ṣe ní èrè ìjẹ́ láyé lálìkì àmọ́ fún wa tí àrọ̀mọdé ọmọ náà yóò máa rí pé alhamdulilayi orí yìí kò ń sèmi mo ṣe àwọn òbí mi ni masala ìjẹ́ kó tẹnu ọmọ náà máa jáde bẹ́ẹ̀ la ilaha illallah Muhammadur rasulullah sọ́kí bá ń dirí ilé àdéhùn gbọ́dọ̀ gbogbo ẹ̀ ló pé mo kí àwọn alájà wa dùnlé ìkókọ́ àwọn àmà tí wọ́n gbé mi sókè bá sí àwọn agùnkè lọ ọlọ́dà kòkó jẹ́ kí a rí pẹ́ àti gbogbo ẹ̀yìn màmá wa àwọn arájí tó ọlọ́dà kó bá ṣàlékún dáadáa àwọn màmá wa adéníjì mo kí yín púpọ̀ gbogbo wáyé àjọṣe náà ni gbogbo ẹ̀yà tí ì lè dárúkọ tán àwọn màmá mọ́mí àbú gírámà wa ọlọ́dà ṣàlékún dáadáa gbogbo ẹ̀yìn ká mo ṣàdúrà fún ọlọ́ba wa ṣàlékún àánú ọlọ́ba wa ṣàlékún dáadáa la ilaha illallah Muhammadur rasulullah àdúrà kan ti fẹ́ kí ẹ bá mi tọrọ ti ní pé àmì wò ni òun ni màmá táwọn ìyàwó bá wo ẹ̀gbẹ́ wọ́n á rí pé màmá ò sí ń jókòó bàtí níjọ́ Saturday Friday báyìí náà ni ọba wọnú ilé lọ èmi náà kí n sálámọ̀ kí èmi náà tó lọ sùn ìkọ̀rí pé bàbá ṣe ń ṣe yìí gbòó ó dá ó bá di pa lọ sí hospital bí àwọn àbí eré náà ni wọ́n náà wò tiẹ̀ lọ mí ní màmá yìí lọ ọ́ ní ìnáwó ọlọ́mọ àgbà nǹkan mi jẹ́ gbọ́dọ̀ ti tẹ̀ wọ́n jáde. alhamdulilayi gbogbo ẹ̀ padà já sọpẹ́ náà gbogbo àwọn kan tí wọ́n tiẹ̀ ṣe wọ́n gbọ́gbọ́n báyìí wọ́n padà wọ́n ní nǹkan táwọn sọ bẹ́ẹ̀ findings ò ní nǹkan kò sí nǹkan kan gbogbo ẹni wọ́n ní kí wọ́n á gbé wọn èmi ò lè wá kì í jí mọ́. ẹ dábàjá ní Allahu Akbar mo rí pé o tún já sọpẹ́ náà ni alhamdulilayi wọ́n á ní pé báwọn bá ń bẹ báwọn ò sí nǹkan ò ní bàjẹ́. ọpẹ́ ló yẹ wá kàmí àdúgbòbìnrin fọ́nbà ní gbogbo ìgbà kò sọ̀rọ̀ mìíràn tó jù bẹ́ẹ̀ lọ lọ́kùnrin obìnrin bàbá. ọlọ́run wà ṣàlékún àlàáfíà fún kó má wàá gba tàwọn màmá wa yìí náà torí àárín wọn ní wàá ń dùn ọlọ́run kó wọlá tí tóbi ẹ̀ kí ó má ṣe lẹ́ni tí ò ní a máa dájọ́ ní àwọn akọ́lá ní àmọ́ mo rí pọ́ ọlọ́run ṣiṣẹ́ ó sì fi mí lọ́kàn bá pé mi ó kàn máa dọ́nà ọmọ rẹ̀ ní pé a máa kò sí nǹkan kan wọ́n ní ẹ̀rọ máa ṣe kò ní bàjẹ́ a máa dá ní pé kò ní ṣe é ṣe nǹkan mẹ́rin kò ń bẹ̀ tó mo wá tún kí gbogbo stress yẹn papọ̀ up and down but mi jẹ́ torí mo ti rí pé ọlọ́run bá ní í ṣe kọlọ́n kó bá wa ṣàlékún àlàáfíà ara ó bá tún dé má jẹ́ ọkànjú lọ àwọn tá a sì bẹ lẹ́yìn má jà síwájú wọn lọ wọn náà wò ṣe àwọn òṣànkú pé tó bá náà mú pa àwọn nísìnyí báyìí ó ṣòfò ní at the age of 85 years òfò ló ṣe bẹ́ẹ̀ ni so kọlọ́n kó dákun kó má ṣe lè ní òpin rere fún wa gbogbo àwa tí a jọ kí Jímọ̀ tèmi náà kọlọ́n bá ṣàlékún dáadáa bàbá wa láwùn mi tèmi ṣé Ibrahim kọlọ́n bá ṣàlékún àlàáfíà àlefa ṣé Sadala ṣé Abdullahi kọlọ́n bá ṣàlékún dáadáa afáwọn àgbà ògbólágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ìgbín ṣé wà bíbù ọlọ́ba wa ṣàlékún àlàáfíà wa ṣàlékún dáadáa ọlọ́nàbí níwájú ọlọ́run ọlọ́yà ọ̀bí ayé lànà mẹ́lẹ̀ amọ̀rẹ́ náà rọ̀ṣàdá àjẹ́ alẹ́ máa kó náà tàkálẹ̀ ó tó máa lànà má dáadáa àjẹ́ alẹ́ máa kó náà tàkálẹ̀ ó tó máa lànà má dáadáa. Sit
Mujeeb. Allahu Mujeeb. Allahu Mujeeb. Ṣàánú fún wa. Allahu Mujeeb. Ìwọ ló lè ṣe. Allahu Mujeeb. Àwọn bàbá wọn ṣàdúrà fún wọn. Gbogbo tọ́lọ̀ bá ti lọ́wọ́ sí yóò rọrùn yóò ṣe ṣe ní ìyẹn sí bá lẹ̀ lọ. It is beyond our, what can I call it, capability. This is beyond our plan. So this is the real plan of Allah. Bọ́lọ̀ sì fẹ́ nílé. Ẹ̀yà àgbàbá tí yẹ fún àwọn ẹ̀dẹ́ ìgbó bá ìgbọ́ ọ̀dọ̀ Ọlọ́run. Gbogbo tẹ́ fi lẹ̀ tẹ́ fi dúró báyìí Ọlọ́run tó bá jùmọ̀ yẹn. Ọ̀làlá ìlà ìlà ìṣàfà Ọlọ́run kọ̀ọ̀rọ̀ àìdá sí. Fífà mi máa hùn wà álíyà tí kò bá fi bí máa hùn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kúnnù mi gan owó tó wá ń bẹ lẹ́nu mi. So bí yóò bá yẹ ju bí tí ń bẹ lẹ́nu kò ní rí ọ̀rọ̀ sọ. Kí n bọ́dọ̀ báyìí pé àsìkò ní Amẹ́ríkà púpọ̀ wàláì tí ìbá sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wa àwọn àásọ bí ms kò ní pẹ́ ṣàlá. Ọpẹ́ tí a dá sí ẹgbẹ́ ọ̀gá ẹ̀ ní ọ̀dẹ́ ilé fún yín. Ọpẹ́ tí a dá náà ní pé ọba dáadáa lọ́lọ́run púpọ̀ ìyá wa lẹ́yìn bàbá ọba dáadáa lọ́run púpọ̀ dáadáa ọlọ́run àti máa bá wa ọlọ́run ọ̀làlá ìlà gbójú má lè fi ba ẹkú oríire o wàláhì tàláhì hajjìlá kan ẹkú oríire yan ẹkú oríire ga púpọ̀ nínú mọ́tà sí ẹkú oríire púpọ̀ ọlọ́run ní yóò bàjẹ́ o àwárí mo rí ọlọ́sìn fi hàn mí pé ẹ sóríire púpọ̀ ṣùgbọ́n tí bá ní máa sọ gbogbo ẹ̀ máa rẹ̀ tó sẹ́ ń bò mí ẹja fi oríire náà kọ́lọ̀ máa dùn bàjẹ́ láíláí ọ̀làlá ìlà ọ̀là àlùkùnrin náà sí àfáwọ̀ Abdulrazak رضي الله تعالى عنه. tọ́ ọjọ́ náà dàbí àná. Masha Allah. ilé ọjọ́ náà dàbí àná. ṣùgbọ́n ibi tó dé yìí náà àgbẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run. Alhamdulillah. kúrò àwọn náà tó wá dúró pé à ń bẹ láyé tó fi débi tó dúró yìí. Alhamdulillah rabbil alamin. táwọn sọ̀rọ̀ mọ̀tò àwa lè má sí mọ́ ṣùgbọ́n pẹ̀lú ògbọ́ ọlọ́run yìí tọ́ màmá kó bẹ́yà àjọ sí ilé ọlọ́run mú sí. báyìí kọ́ ló bẹ̀rẹ̀ o wàláì báyìí kọ́ ló bẹ̀rẹ̀. ó lágbára púpọ̀ àbí tó lọ́n bá dé àdúgbò fọlọ́ àdúgbò àpá tó rà àdúgbò fọlọ́ fàánù máa lè ní àti lọ bí ká àdìtì níta àṣọ kó ní àyèzí àrùn ìgínà mìíràn ṣọ́kọ̀ mọ́ sọ lẹ́ẹ̀kan àdúgbò fọlọ́ ni afárá tó dábọ̀ dúró tí ń rí síwó fún mi wàláì ọmọ nǹkan tí ń ṣe àìgbàgbé ọjọ́ náà adẹ̀ni máa ń ní harama alhasilu fàkọ́dá harama òṣò ẹni tí ó bá ti gbàgbé ìpìlẹ̀ bí tí lọ náà ti ẹ tí ó bá wá gbàgbé ìpìlẹ̀ wà láì yóò kọjá bí ti lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ ìjọba sọ́kọ́dà bá sáré lọ́rọ̀ wà dúró tí ọ̀rọ̀ láì gbogbo ìjọba tẹ wá dúró ọlọ́run lẹ́ ń sin o tọ́lọ́run lẹ́ ń sin o ọlọ́run lẹ́ dúró tí o atẹnumọ́ o wà láàhìlẹ̀ àṣìkò wọ́n ní wàyísá kúntà tó ìbò fa áhì báàlì láàhì wàyísá kúntà tẹ̀kẹ̀rọ̀ fàájọ́ olè lọ sáàdé fẹ́ ìkan torí ọlọ́ so nífẹ̀ẹ́ ààyè yìí nífẹ̀ẹ́ yọ̀dá ìtorí tọ̀ lọ tó kútọ́ lọ́ọ̀ ní ọlọ́run ní súnmọ́ láíláí àmọ́ tó bá nífẹ̀ẹ́ ẹ̀dá ìdá lè súnmọ́ o ìfẹ́ ọ̀dọ̀ yí padà o so ìfẹ́ ọlọ́run tẹ nífẹ̀ẹ́ ààyè náà kẹ́ ẹ máa ní lọ kẹ́ ẹ sí pé ààyè tẹ́ ìlú gbogbo ọlọ́run tó lọ sí fún ọlọ́run tó bàjẹ́ láíláí lórí ààyè yìí wọ́n ti ròyìn púpọ̀ yìí máa ná náà ni ìnáwó mọ́sálásí èsì máa lọ àti ìgbà tọ́lọ́ máa ná ni torí ààyè ilẹ̀ fi ń pawó nínú gbogbo tẹ́ ẹ ní láyé yìí tẹ́ ẹ ní sẹ́yìn lẹ́fi sàkáàtì wájú ọlọ́run àtúfì tẹ́ ẹ ní lórí ọmọ ó tán so ọlọ́wọ́ àwọlá bẹ́ẹ̀ bá níbi tó lérè àtẹ̀tọ́lẹ́ púpọ̀ àtẹ̀tọ́lẹ́ kékeré bá níbi tó lérè ọ̀là tẹ́ ẹ ní nàlẹ́ fi lọ́la láìláìlá o ti yọ bẹ́ẹ̀ dafa láti yẹ la báyà alhamdulilayi rabbil alamin arúgbó kọlọ láti jọ ta àti jọ bẹ̀rẹ̀ yìí náà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam wa tábà ti pìyà ní èèyàn ó dùn mọ̀ pé ọ̀ọ́rì tó dùn mọ́ lára rẹ̀ ọ̀ọ́rì kan tí ó dùn mọ́ lára rẹ̀ ọ̀ọ́rì tó ọ̀fẹ́ lára rẹ̀ ọ̀ọ́rì tó ọ̀fẹ́ lára rẹ̀ ṣùgbọ́n bí sàkátà àjọ gbé dání ò gbọdọ̀ dàrú nbí a lọ ntàwọn aṣọ́wọ́ mi ò gbàjẹ́ mẹ́sàá rẹ̀ mísẹ̀ tá a gbé dání ni ò gbọdọ̀ dàrú
akọni Muhammad Rasulullah sallallahu alaihi wasallam wallazina amanu ma'ahu ashidda'u 'alal الكفار رحماء بينهم تراهم ركعا سجدا ṣé wọn ò rí láì lára Ànábì صلى الله عليه ṣùgbọ́n وسلم tá a gbẹ́ ni pé ìsìláàmù yìí gbọ́dọ̀ lọ يبتغون فضلا من الله ورضوانا òsì tó fún mi ṣẹbi ìṣẹ́gbẹ́ mi àníbi ìmọ̀tẹ̀ wàá pọ̀ ń tá a gbẹ́ ni kọjá mọ̀ yẹn gbogbo ẹ̀dá tí ò bá lè ní míṣẹ̀ tó pa wọ́n pọ̀ wọ́n ní débi wọ́n ní wíìn nísìnyí wọ́n pé ó rìn òkòrìn dáadáa ó pẹ́ kó tó dé níbi òwe ó kù sínú wàláhì ó bóri wọlé jẹ́ nìyẹn ṣùgbọ́n tí nǹkan tó pa wá pọ̀ pé àníkà mẹ́sì pé Allahu Mujeeb iṣẹ́ àágbèrè ayé ó bàbá ẹ̀dẹ̀ka ṣiṣẹ́ Allahu Akbar àágbèrè àwọn owó wà ní ògùn ẹ̀ Allahu Akbar la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi ẹ má jọba jẹ́ o ọ̀rọ̀ ajé bẹ̀rẹ̀ nìkan ọ̀rọ̀ pírẹ́sìdẹ̀ntì kọ́ ọ̀rọ̀ àfáà Ibrahim kọ́ ọ̀rọ̀ pé Mujeeb yóò gbọdọ̀ bàjẹ́ bọ́lá bá dín nìkan alóòjú yóò gbọdọ̀ bàjẹ́ ni a ṣẹlẹ̀ wa o tinubu bá bí ojú ọ̀rọ̀ alẹ́ tinubu mẹ́ta kankan fi lọlẹ̀ tó padà wá bọ̀ alákòóso jẹ́ nìyẹn o bọ̀ tẹ́ ẹ̀ tó ọlọ́run ti kọ́ yín wá sí náà wọ́n ní yẹ for 10 years adẹ̀ tó rí ara báyìí wàhálà ẹ̀ ṣiṣẹ́ wàhálà ìṣẹ̀lẹ̀ sí àtàwọn afẹ́ yọ dàrú kò gbọ́dún méjì ọdún mẹ́ta náà dàrú náà kó ti gbára ń gbẹ kó ti lọ àwọn èdè ojú ọgbọ́dọ̀ mọ́tò ọmọ ń ga sí àwọn èdè kí yóò rákì mẹ́lẹ́ kí ọlọ́pàá sí abẹ́ so wàhálà ìmọ̀ ń bá ẹ̀ dúpẹ́ bí tẹ́ ẹ bá sẹ́ni ẹ̀ tó gbé ìkàdá fún ọdún mẹ́wàá tó fóònù yìí ó ṣe fúyẹ́ tó yìí ẹgbẹ́ kó kéré ọlá ní pọ́sáré gbé mo jùlẹ̀ yóò kéré o dábàá ní ẹ̀hún díẹ̀ dábàá ẹgbẹ́ pẹ̀lú wákàtí kan punishment yóò di nira lágbèdá aṣọ tó lè nínú sẹ́ wa tó bá gbẹ̀rẹ̀ báyìí tó lọ tó kẹ ọ ti ṣọ́ọ̀tì mọ́sùn náà wàhálà dé yóò bẹ̀rẹ̀ sí wúwo sí bẹ́ẹ̀ ni Yorùbá ní ẹ̀fọ́ olówó ló fúyẹ́ yìí tó ń fi tẹ́lẹ̀ lọ́gbọ́n dání ni àgbà òun tẹ́ bá rí wọ ọmọlé olówó kù ni. iṣẹ́ lálẹ́sẹ̀ ọdún mẹ́wàá kò easy wàláhì mọ̀ yẹ fún yín kò sí ètò ẹ̀ pàmì tẹ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má jò ó bàjẹ́ o hey it is a warning wàláhì ni a ṣe ìgbà tí a sáré láti gẹ́sọ̀ tó bá dẹ̀ Ànábì ní sallallahu alaihi wasallam marhaba bikum ọkọ̀ aláàdúgbò gẹ́sọ̀ wa walakin hunaka gẹ́sọ̀ rẹ̀ púpọ̀ ashaddu min tilka ẹ káàbọ̀ ẹkú ni ẹ máa wọlé ẹ máa rọra láti ogun gasuwa ṣùgbọ́n èyí tó tó wà wájú yín ó tún lè ju ìtẹ́tí bọ̀ yín lọ ọlọ́ọ̀kọ́ ogun tó tún gbìyà lọ mẹ sáwọn akúsù ẹ kí làwọn àti ẹbí ni à kì í ṣogun rà kì í ṣogun ọ̀bẹ ogun tó gbógun fẹ́ lónìí Masha Allah wàláhì bẹ́ẹ̀ ṣe pààyàn tẹ́sí wàhálà tó ìfẹ́ ẹnu yà yìí ẹni dáwọ́ ewu Masha Allah ogun fẹ́ nu ogun tó ní ìsìn rárá ogun fẹ́ nu ó lé ju ogun tó ní ó lójoogun ìtìlá lọ ìfẹ́ náà ní dáwọ́ alálẹ̀ nígbà tí ẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀rẹ̀ ènìyàn ojú lọ́dọ̀ láwọ̀ só ti pè ọ́ ó ti débẹ̀ mọ́lọ̀ gbẹ̀gbọ́n mọ́ ẹ̀mọ́ yẹn alàgbé kò wá nímọ̀ pé sáré ara wọn ò ń bà bọ́lọ̀ bá fún ọ sí ó fẹ́ hàn ọ́ ní ìmọ̀ bọ́lọ̀ bá fún ọ sí ó fẹ́ hàn ọ́ ní ìmọ̀ ni tọ́ bá wù láti bàjẹ́ lọ́wọ́ ní bàjẹ́ bọ́lọ̀ tó bọ́lọ̀ ìfẹ́ kẹsí kù láàrin wà tọ́lọ̀ ni tọ́ bá rí bàjẹ́ ọ fínísì yẹn tọ́rọ ká bàbá búlẹ̀ nǹkan ni ìyẹn ti bá kẹ́ tó jáde kúrò náà ọ̀ ní dọ̀ ọmọ yẹ dátọ̀ di sọ́ọ̀bù Allah bẹ́ẹ̀ so arigbọ́fọ́lọ́ alhamdulillah ẹ̀yin afa Ibrahim náà mo bá gbọ́ lọ́dọ̀ alhamdulillah èmi máa yẹ mo máa yẹ aláàbọ̀ àdéhùn mọ́sá alẹ́sàlẹ́sọ́lá ṣe ẹ̀rí àdúrà rúbi sọ adé sọ́dìrí yẹ ọ̀yà sítílẹ̀ àmọ́rẹ̀ ìyá àdúrà parí síbẹ̀ wọ́n ní kọ́ni òtítà sọ́láka ya Musa sọ́dìrí wọ̀yẹ́sìlẹ̀ amòrí وأولي العقدة من لساني يفقه قولي واجعل وزيري هارون أخي fún mi lẹ́nì kejì mi dájọ́ máa ṣe mí ní àlè ẹni táhì mi ẹ̀jọ̀ ara wa kì í ṣe blọ́ọ̀dù ń dáàyàn o ẹ̀mọ́ ọlọ́wọ́ tó ẹ̀bẹ̀ blọ́ọ̀dù wàzírà mí ní àlè fún mi lẹ́ni tí ahọ́n mi mọ̀ yé tí ó gbọ́ mi yé Allah gbogbo tí n bá dẹ̀ ti ń sọ ó máa tọ́lẹ̀ tó positive àbí bẹ́ẹ̀ ó wá rọ̀ pé ọlọ́run yẹ tó jù sọ́nà wọn àbí mo gbàgbọ́ ẹ̀jẹ̀ máa yọ sọ bẹ́ẹ̀ ni àwọn ọmọ fẹ́ gbọ́n nù
kò sí bí sẹ́sì òkú dáa tó láyé tó ọba dé kó partner wàhálà dé. Nígbà tó bá ń ran tó ń bá ń tù ọ̀lẹ́ rẹ̀ tán. bẹ́ẹ̀ni. Bí ọtí náà ó sì tún tù. Sọ́ọ̀lì rẹ̀ tán. Nígbà ìbá lọ sápọ̀ ọ̀tún tí fọ́nà bá pe jàmá lẹ́yìn pé ẹ má dáa lóhùn jàmá ní tá a jọ sọ fọ́ọ̀mù kó máa sọ. I mean, it takes two to start a malicious act. Just two. So Baba Ibrahim, mo ti sọ fún kọ́kọ́, mo sọ fún bàbá. Lọ́kùwọ́. Gbogbo ẹ̀ lárí, àbí mo sọ fún mọ́tò rẹ̀. Bẹ́ẹ̀ bàbá. Gbogbo ẹ̀ lárí, ẹni tó dá bí ó jásí fún oṣooṣù wa. Ẹni tí ò tó dá bí ó jásí fún oṣooṣù wa. Ìta náà dúró yìí, àdúgbò náà bàbá tó dúró láti rẹ̀. Kò dín nǹkan kan lọ́wọ́. Wàláhì tàláhì lásì. Mo ní kàdámà. Khudima. Bẹ́ẹ̀. Allahu bẹ́ẹ̀ wàláhì tàláhì kò dín nǹkan kan lọ́wọ́ tásìkò bá tó gbogbo ẹ̀ ló ṣe ṣe. Àwọn dáa kí ẹni good record gbogbo àti gba bọ́ọ̀lù bí tábàárì lájúrò ayé gbogbo ọ̀dọ̀ lọ. Alhamdulillah. Ọlọ́run tó bàjẹ́ láyé. Àmín. Ọ̀làlá ẹ̀rọ Àmín. ẹ̀rọ àti sìgá wà láyé níbi ọ̀nà tó kọ bẹ̀rẹ̀ ilé bọ́ọ̀lù sí bẹ̀rẹ̀. Ó wà fílẹ̀ bọ́lọ̀ bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ bá sẹ̀rẹ̀ lọ díjú wá ṣiṣẹ́ lọ. Gbogbo ẹni bá ń sin náà wí ní kankan mi. Gbogbo fẹ́mi tẹ bá di distraction lásán ni kò lè dín ọlọ́nà lọ. Kì í dín ọlọ́nà lọ ni. Ó di ọlọ́mọ gan. Ẹ bọ̀ bá lè gbìyànjú ayé báyìí mo kílẹ̀ kí a ń ṣe bẹ́ẹ̀ wọn. Àwọn náà mo ní bísíǹnẹ̀tì kan sáré tẹ̀lé àtàlà tó lẹ̀ wọ́n sọ yín gbòkan ìgbò mẹ́. Ọ̀nà tó wáyé sí náà bọ̀dá sọ bá tó. Ọ̀la ìsára yẹ sí ra. Ó yẹ wa ọlọ́mọ sáà lọ yọra mi. Àmín. Níjọ́ tí yọ̀ ń bọ̀ bí ọ̀kan bọ̀ náà ni ó wọ ọlọ́run lọ́wọ́ lókè ibi tó dá náà ni ọlọ́run sì rọrùn. Àmín. Àwọn tó bá tó kú ọlọ́run sì rọrùn. Àmín. Wọ́n fi ilẹ̀ fọlọ́. Alhamdulillah. Nǹkan ọ̀sùn máa ṣe dáadáa. Wọ́n láì máa ṣe dáadáa. Tọ́wọ́. Máa bẹ́ẹ̀ àjọ kí náà nígbà àjọ tó yé mi bọ́ bẹ́ẹ̀. Alhamdulillah. Kọ́nà dáa kí a máa bàbá wa. Àmín. Sọ̀rọ̀ lọ́sàgbẹ̀lá. Àmín. Àmín. Ó ti yé alọ́dọ̀ọ́dọ̀ ọ̀. Gbogbo jama ẹ̀dá àyèsí kọ́ ọmọ tọ́lọ̀ ló fẹ́ mọ̀ kí n yẹ tó dáa náà. Alamisa kọ́mọ. Alákòóyè lásìkò iná máa dára. Tẹ́ ẹ bá ti dúró ra ẹ gbà tó dáa. Mashallah. Tẹ́ ẹ bá ti dúró ra ẹ gbà tí ó dáa. Ní ìwà àfàtúnṣe pé àmì ò bá wọn mọ́sálásí fún ò bá wa gbà ọ̀ látara dúró ra wọ́n lè gbà tó dáa wọlé ọ̀gá. Bẹ́ẹ̀ni. Kọ́sọ̀ ló dáa. Ìyá máa dúró ra ni. Ìyá máa dúró ra ni. Ọlọ́run sàn ilé sàn lé. Àmín. Àdàwọ̀ gbà ọ̀. Àmín. Ọlọ́run sì ti mistake láti kó àjọ súnmọ́ àdìgbè. Ọlọ́run sì mistake. Gbogbo àtàkọ̀ ló kà pátá ní òfin ọlọ́wọ́ bá. Bọ̀ káwọn ju mistake mọ́ra lọ́wọ́. Ìgbà mímu yóò sọ ìdí kan mi. Àlè kò gbọdọ̀ ní mọ́ra sọ́mọ́ tó máa dúpẹ́ tàbíjà bọ̀ bẹ́ẹ̀ kí màá sọ fún o ẹ̀mọ́tẹ̀wé lọ́nà ni kò gbọdọ̀ dàbà mọ́ lọ́wọ́. Àyè mẹ́ta bẹ́tẹ̀ gbọdọ̀ tó dàgbà mọ́ lọ́wọ́. Ó dọ̀wọ́ ni o. My matrimonial home ilé ọkọ ẹ̀. Ilé ìlú ọ̀dọ́ ọ̀dọ́gbé. Make sure the peace is very noble. Just try as much you can to settle peace in there. Would make up. Ọ̀rọ̀ kejì ilé ìjọsìn tẹ́tí lọ sí náà. Máa sọ tí wọ́n kí. Mọ́jọ́ ti gbé jíjí gbogbo lórí tó wọlé. Mọ́jọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́. Ó yọ ẹ̀sìn. Ọ̀rọ̀ kẹta bí tó ti jẹ tó ti mú. Dábàá gbọ́ orí tí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn. Tí jẹ̀dí bá lọ stọ́ọ̀pù. Ọlọ́run sàmìgbà. Ọlọ́run gbà. Inú mi dùn gan ni. I am in my full spirit. Alhamdulillah. Láyé ilẹ̀ gba táìmù inú mi dùn gan. Wọ́n ẹgbẹ́ ní kò sí sọ wẹ̀. I am in my full spirit. Ayé mi lọ́mọ ìjọba jẹ̀lẹ̀ rẹ̀. Àmín. Wọ́n àtàṣà ìgbà sọ́dọ̀ rẹ̀. Àṣàánú rẹ̀ láyé. Àmín. Bàtà tó ṣe rẹ̀. Àwọn ọba tó dákọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bẹ láyé. Wọ́n jẹ́ káwọn kan bẹ láyé. Wọ́n bẹ láyé. Wọ́n jẹ́ káwọn kan wọ́n sì lè fún wọ́n sì ń sẹ́. Àbẹ̀dá ìlú ìsàmù. Ọwọ́ pẹ́pẹ́pẹ́pẹ́. La ilaha illallah. Ọba pẹ́pẹ́pẹ́ àwọn tí ó máa dá kọ́ lẹ́kùn náà lásìkò wọn. Gbogbo jẹ́ mọ́ pátápátá ọlọ́run wò. Yìí tẹ́ ìgbé dání ìrọ́jà máa yí bá ń ṣe. Wọ́n bá ń ṣe pẹ̀lú òkú ọ. Bá ń ṣe nǹkan bí ẹ̀tọ́ sí yín. Wàhálà ọlọ́run tó gbé ọlọ́run ti ṣe fún yín o. Ní àbàlẹ̀ púpọ̀ ní ẹ̀yìn tẹ́ tọrọ wájú ọlọ́tẹ̀ fi wájú olódò dàgbà. Ṣàfihàn àbàlẹ̀ ọlọ́run àti Nàìjíríà àti Amẹ́ríkà ọlọ́run
ṣàánú ọlọ́run gbádùn àwa ọ̀làlá ilẹ̀ aláwọ̀ yá mẹ́sàn-án jẹ̀míra. وستالق بها ولم يؤاخذ بالجريرة ولم يعتق ستر ويا عظيم العفو ويا حسن التجاوز ويا واسع المغفرة ويا باسط العليم برحمته ويا سامع كل النجوى ويا منتهى كل شكوى ويا كريم الصفو ويا عظيم المن ويا موكل العنصرات ويا مبتدئ بالنعم قبل استقاقها يا ربي ويا سيدي ويا مولاي ويا غاية رغبتنا أسألك ألا تشاوي خلقتنا ببلاء الدنيا ولا بعذاب النار. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق ولا هادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. 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 àlàáfíà táàrí òní parẹ́ mọ́lá ilé ìjọba ṣe fún ọlọ́run. آمين. mo bá wá gbádùn méjìlá kan bó sára. آمين. 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 ọjọ́ náà kọ̀ọ̀la lọ́jà kojú ṣe. آمين. mọ́nà ò bá wa ṣe. آمين. bàbá sàmù mọ́nà la. آمين. láàyè ìlàáfíà lè mọ́lá fún màmá. بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. ajọ́ abdulrasaq iṣẹ́ tá a gbà náà ni o àwọn tí wọ́n kọ́ wa ń jọ́ sí wọn àjá mà ní tí wọ́n gbó tù náà lélẹ̀ àwọn àfa àwa tá a tara wọn jáde àwọn àjá mà ní tí wọ́n gbó tù wọn lélẹ̀ àti rà àfa àti ẹgbẹ́ tó di gẹ́gẹ́ lọ mọ́dá kú mọ́ lọ́wọ́ oníkàtà máa lọ tọ́jú ẹ̀ kò lè kó lójú àgbo ìṣèlúláṣẹ́ lọ iṣẹ́ tá a gbà ní o bẹ́ẹ̀ àti rà àfa àti ẹgbẹ́ yóò rí ìyàwó slump ìyàwó ti ṣe wàhálà ti fi jọ́ márùn onígbọ̀ onímọ̀ nítorí àyè tó bí ìyàwó àfáàrí is a whole topic of itself gbogbo yìí wọn kọjá ẹgbẹ̀lẹ́ mà ẹ rọra mọ̀ iye wọn náà inú ilé wọn sì yálà yà wàhálà àfẹ́sí ilé táìmù fún wọn bẹ́ẹ̀ tí mo ní táìmù fún wọn wà láyé àṣẹ tóbi rẹ̀ bá débi nǹkan tó fẹ́ látàárọ̀ tábàtí bọ́sà àyà àwọn èèyàn ó parí kò tún rí amọ́ dalẹ̀ yóò máa gúrọ́ọ̀bù nù lé kò sí ẹjẹ́ yàwó àfa kéèyàn rò dáadáa o yàwó sójà báyìí náà. wọ́n ní kì í ṣe kó àfa wà romantic. àti kójà máa lé yà gbogbo ẹbí lọ ni a kò dàgbé wọn ọ̀rọ̀ bí ẹ bá wáyé òbí kò sí i wọn. so níbi àwọn ọ̀rọ̀ ni pé ayọ̀rọ̀ sáré tíyẹn bá ti dépò yóò bẹ̀rẹ̀ sí wọn rí nǹkan tó jẹ́ àwọn tó wà kò yẹ rí náà rẹ̀ wà láàyè n kò rẹ̀ wọ́n mi tọ̀ ọtí gbàṣẹ́ àràṣẹ náà ni nímọ̀ wàlá sí àgbàgbà máa lẹ́nu lórí lẹ́nu bí oṣù méjì sẹ́yìn wọ́n pè wọ́n láàárọ̀ pé wọ́n láti ṣe lecture ní Markaz ibi mọ̀ lórí Markaz ẹni tó bá wo kíní ẹ̀rọ yìí ní àwọn ni wọ́n ṣe lecture ní Markaz bẹ́ẹ̀ náà kọ́ni àárọ̀ tó tẹ́ múra àti pé wọ́n fẹ́ lọ sínú ọgbà láti lọ sí lecture wọ́n pè ọkọ̀ màá yá wọn ìjọba tó jọba alájà rẹ̀ láàárọ̀ bẹ́ẹ̀ náà sí lecture tẹ́gbọ̀n wọlé lọ́tọ̀ọ̀tọ̀ wò lọ́sìn wọn kẹ́ alhamdulillah wọ́n dẹ̀ sàdọ̀ wọ́n dẹ̀ pàbó jàmọ́ ẹ̀yà wọn wọ́n dẹ̀ lọ sí láti ọmọ ẹ̀yà wọn wàláyé kóra wọn kọ́ ọ̀rọ̀ àjàsọ nígbà táwọn apàdé wà sọ̀tọ̀ wọn tó àwọn tó kọ́ ọ̀dọ̀ ọlọ́run pé níjọ́ táwọn kì í jí mọ̀ ní ọgbà Amẹ́ríkà sí ìyàwó àwọn kò kì í jí mọ̀ níjọ́ náà fi tẹ̀síìrù ní àfa àwọn kò tẹ̀síìrù tó nígbà táwọn bá bọ̀ ní sinimá tó wà yàrá tó kú mọ́ ní pàtó débi ìlànà ariwo ta ajá àwọn ọmọ ẹgbẹ́ ìyá wòlé láàrin ọkùnrin ìlú wa tàbí ọkùnrin bí ó bá ọkọ̀ wí ni o bí ó bá jà ní o bí ó dáwọ̀ ẹ̀rí pé wá mix ma lọ́wọ́ iṣẹ́ tàbí ẹ̀ kárí àtàwọn pariwo báyìí ni wà láì tá a dé máa ṣe kékeré àwọn àtàbà ti dé wájú yín báyìí a fẹ́ satisfy a fẹ́ kẹ́ wà òkè wà láì bó ṣe lọ iṣẹ́ wa ni ọlọ́wọ́ sànù. Àmín. Káṣe sàlámù káwọlá mi rọ́bì rọ́hìn mọ́kànlá bá àwọn ọmọ wa ọba àlàáfíà gbogbo tó ń jẹ́ àlàáfíà lórí kìrìkàrà ọlọ́ọ̀bá fún ọlọ́run.
ògbórí kiri kara wọn má fi bí wọn láéláé ọlọ́run dákun jọ gbogbo tó ń jẹ́ omi ara wọn bá bàlábí ara síbẹ̀ ẹ̀jẹ̀ ara wọn bá bàlábí ara síbẹ̀ gbogbo iṣan ara wọn bá bàlábí ara síbẹ̀ alibarika alánàbà Muhammad ọlá salamu kawla min rabbi rahim 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 Allahu la ilaha illa huwa al-hayyul qayyum لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم آمين. بسم الله قل هو الله àti bàbá àti gbogbo àwọn tí wọ́n ti lọ tán dárúkọ bisimilahi kulu wàlá àtàyà sọlá àtòlùfàdì bisimilahi rahmani rahim kulu wàlá ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àtàyàtu lillahi asakiyatu lillahi àtọyìnbá salawatu lillahi assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin allahumma salli ala sayyidina muhammad al-fatih lima ughliqa wa al-khatim lima sabaqa ناصر الحق بالحق ولا هادي الى صراطك المستقيم وعلى اله حق قدره ومقداره العظيم. امين. والشيخ حبيب الله رضي الله تعالى عنه. رضي الله تعالى عنه. رضي الله تعالى عنه. رضي الله تعالى عنهم اجمعين. لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حارس عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. ẹ dákun ẹ̀yin bàbá wa àti ẹ̀yin bàbá wa gbogbo àwa tí a máa gba oyè àti award ẹ dákun ẹ jẹ́ kí a fi aago méjìlá sí ẹ̀mí kọ́lọ̀ kó ṣe ní rọrùn fún wa bàbá ṣe tètè débẹ̀ ni yóò ṣe tètè yá wa sí ẹ dákun torí ti ọlọ́run ó ṣe ní àánú yóò sì ṣe ní gbígbàdúrà jù báyìí lọ fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. Apa berapa? FCT belum boleh egak.
Mama, assalamu alaikum. Ó dàbọ̀. Máa tètè pé tí bá ti ṣe náà nìyà. Ẹ̀náwó ni ẹ̀bùn wẹ̀. Bóòlù ìyá.